mi ni Chief Mrs. Ọláyínká Motúnráyọ̀ Àbẹ̀ní aya Adétọ̀nà ọmọ Ọláyọdé. Oyè tí mo gbà lénìí ni Yèyé Ààfin Adó-Odò Àwórì land lábẹ́ ọba Idris Adébọ̀wálé Lamid Ọ̀sọ́lọ̀ Ọ̀tẹnibọ̀tẹ̀mọlẹ̀ 2 aláṣẹ ìbà mẹ́rìnlélógún ní ìlú Adó-Odò. Kábíyèsí o, kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Ilé òní náà ní ọ̀nà nílé yín báyìí o, ọ̀sán yẹn ń balẹ̀. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ kó jọ ní ti dáadáa ẹ̀ nílùú tàbí gbàgbọ́. Ojú yìí ò ní fọ́, ẹsẹ̀ yìí ò ní rọ, orí yìí ò ní burú. Nítorí orí adìyẹ fi burú bóyá ìdúdú màmá. Àdúrà yẹn á gbà o. I'm so grateful to be honored. It's not an easy task. It's been a lot of up and down, but we thank God that this day has come to pass. I really thank the Almighty God, the creator of heaven and earth. And I thank the support of my members, both at home and diaspora. I thank my family. Without them, I'm nothing. I really thank God for the support they've been giving me right from the beginning up to now. Àdúrà mi ni wípé a ò ní fẹ́ mẹ́ni kankan wọn. Wà ṣe àwátì o. Òkè ni ọwọ́ afúnni máa ń lọ. Gbogbo ẹni tó náwó sí mi àti ẹni tó kù díẹ̀ káàtó fún Ọlọ́run máa pèsè fún gbogbo wa o. A ní fàìsàn lògbà o, a dẹ̀ ní bọ́jọ́ lọ́jọ́ ìrọ̀ o. Thank you all for coming. I appreciate you. Mi ò jẹ́ nǹkan kan without you. I really thank God for all of you. Ẹ ṣé mo dúpẹ́ o. Kí ti gbé o gbogbo Àwórì ní tílé tó kó. A kú àṣeyẹ ní o. Ìlú Adó-Odò ó máa tẹ̀síwájú ní o. A ní dèrò ẹ̀yìn mọ́ o. Ogun tó ti ṣẹ́ kò ní gbórí mọ́ o. Bíbélì sọ wípé àwa yóò jèrè ilẹ̀ náà yóò sì dára fún wa. Ìlú Adó-Odò yìí gbogbo wa la máa jèrè o. Ogun ò ní dìde lẹ́yìn kejì o. Á dára fún wa o. Ẹ ṣé mo dúpẹ́ o. Orúkọ mi lẹ́ẹ̀kan sí èmi ni Chief Dr. Mrs. Ọláyínká Motúnráyọ̀ Àbẹ̀ní aya Adétọ̀nà ọmọ Ọláyọdé, President of Adó-Odò Progressive USA and Canada. Gbogbo nǹkan rí ni látọ̀run wá. Gbogbo nǹkan rí ni látọ̀run wá. Orílẹ̀ já mi lò nínú ibú láyé ìfarapa. Orílẹ̀ já mi lò nínú ibú láyé.
sọ̀rọ̀ sí mi lára orí adé náà gbọ́. Àbíọ́dún ó ń pẹ́lú lòbí sáàtì adé náà gbọ́. Ó pẹ̀lú lòbí sáàtì adé náà gbọ́. Ọmọ tìyá lóde lókè àpò adé náà gbọ́. Ìyá lájọ́ mi lókè àpò adé náà gbọ́. Ọmọ tí alájẹ́ mi lókè àpò. Adé náà gbọ́. Ọkọ̀ náà fi sáàtò. Ọkọ̀ náà fi sáàtò. Yóò bá fún wa ọtí ọ̀pọ̀. Ọ̀nà fi sáàtò. Yóò bá fún wa ọtí ọ̀pọ̀. Ọ̀nà fi sáàtò. A ti rẹ́ lára o. A ti rẹ́ lára o. Àsìkò yìí ó. Ìgbà yìí ó. A ti rẹ́ lára o. A ti rẹ́ lára o. A ti rẹ́ lára o. Àsìkò yìí ó. Ìgbà yìí ó. A ti rẹ́ lára o. Nítorí ẹni Ismail Ajínigbé. A ti rẹ́ lára o. A ti rẹ́ lára o. A ti rẹ́ lára o. Àsìkò yìí ó. Mo ti mú ẹ̀rọ yẹ. Sí dada o, ọmọ nínú bọ́lá, bíbí ṣòro ní dúró, ọmọ nínú bọ́lá, àbínú bọ́lá, bíbí ṣòro ní dúró, ọmọ nínú bọ́lá. Ọkọ̀ náà ní sáàtì ẹ̀wọ̀n lọ́tọ́, kíní kan ò lè lè ṣe. Gbogbo ọ̀rọ̀ ẹ bá ń sọ, báwo ni mo bá ń bọ̀. Apa?
Let's thumb up, everybody. Success is our goal. Success is our goal. So I want students who are there. Let's go. All those students. All those students. Àwọn ọmọ wa ti dé o. Success are good. Hold on.
wọlé kábíyèsí ọjọ́ mú kí n tó máa dòdò bàbá. Ikú òkúlé wòórí wòó kúpa. Tí bá ṣe ewé kọ ají ẹnì kan gbómi ṣọ̀tá gómi làbú ẹnu mi làbú gbogbo ọ̀tá. Èyí mẹ́sàn-án ọtí rèé o ẹni ọtí kì í tí ẹni bàbá kì í bàjẹ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ ní tí o láàrin àwọn lóye ẹ̀ ní tẹ́ o àní wáyé tí o ikú òjijì ò ní pa yín o mọ́tò onímàlúwò ní gbé yín wálé o àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o. Oya. Wá. Èyí mẹ́sàn ẹgbẹ̀. Èyí mẹ́sàn kí lẹ̀ ń jẹ? Èyí mẹ́sàn kí lẹ̀ ń jẹ? Èyí mẹ́sàn kí lẹ̀ ń jẹ? Ayé ìṣe olúmọṣẹ́. Lákọ̀ọ́kọ́ kábíyèsí o, ẹ jẹ́ ká ṣe kábíyèsí. Ẹ jẹ́ ká tó ṣe kábíyèsí.
lára àwọn alálẹ̀ lágbára.
Aláwọ̀ ya máa ń gba dọ́là, à ń gba pound. À ń gba pound. Bitcoin, à ń gba Bitcoin lọ. Ìrọ̀lẹ́ máa kó owó yẹn fún wọn. Abẹ́ gba owó náà wọn. Ẹni sùúrù, ọlọ́bi ti kó owó náà wọn. Tiwa ẹwà wọn. Ìmọ̀ ẹ̀fọ́ wa máa lówó. Ọ̀dìdá ìmọ̀ náà ní. Ẹja ṣùgbọ́n ẹnu owó ní fún wa. Owó ilé àwọn afúnṣá Amẹ́ríkà lọ́nà ní kò ṣe ná Nàìjíríà ó lórí. Ẹ̀yin lẹ́ni. Tí lọ́wọ́ àwọn ọba òun kàdá. 50,000 kò tí ì kó wa. Alágbára, ọlọ́tọ̀, aláṣẹ, wọ́n náà fún wa 50,000. Ìjọba ọba ìdásíwò èmi kí sára mẹ́kọ̀ọ́ lọ́wọ́. Tó bá ní nẹ́sù tó bá ní ìdáǹsì rẹ̀ lọ́mọ tó kò sí. Wọ́n á lólóyè náà làwọn náà. Ìṣòwò tó ní pọ́jù èyẹ, ó gbọ́dọ̀ náwó. Ẹ̀yin lẹ́nu wa dúró sí o, ẹ̀mọ̀ pé ìtì mú yín. Ìtàwó padà, ó fi lè rí. Àwọn fábí ẹ̀yìn tẹ́tẹ́ ní wọ́n wá ó yá. Ìjọba ẹ̀rọ àdìgbà. Àdúgbà yan yèyé àfin ṣàdéhùn láàrin ẹ̀yin àti ọlọ́fin àdìmúlà Oòduà lórí òye tẹ́tẹ́jẹ. Èmi Ọláyínká Tíráyọ̀ àti ọmọ Káyọ̀dé Ayọ̀dé sọ̀tọ̀ gẹ́gẹ́ bí mo ti dúró ti ọlọ́run àti ọlọ́run sẹ́yìn báyìí lọ. Yèyé àfin àdéhùn tẹ́ ṣe láàrin Elédùmarè àti ọlọ́fin àdìmúlà Oòduà àwọn tó láyé wọn bá wọn wọlé àṣẹ àti ìtàgé àmọ́ gbogbo gbàtẹ́ bá ń kó lókè ẹ̀rù jábọ́. Àkọlé tẹ́ ṣe bọ́lọ́fin nílùú Ìgbò ní Nàìjíríà yìí ẹ̀dúgbọ̀ ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ. Ilé òní náà ní ọ̀nà ilé yìí báyìí o ọ̀sán yẹn ń balẹ̀. Gbogbo nǹkan tẹ́ kó jọ ní ti dáadáa ẹ̀ nílùú tàbí pẹ̀lú. Ojú yìí ò ní fọ́, ẹsẹ̀ yìí ò ní rọ, orí yìí ò ní burú. Nítorí orí adìyẹ fi burú bóyá ìdúdú màmá. Àdúrà yín á gbà o, àdúrà yín á gbà o. Gbogbo àwọn ẹbí ọ̀rẹ́ tó tẹ̀lé yín wá sọ́dọ̀ ọlọ́fin àdìmúlà Oòduà àti àgbà oyè lẹ́nu. Oyè náà ò ní já sí ìbànújẹ́ fún yín o. Lónìí ọjọ́ ọdún ní ní bọ̀ sí ìbànújẹ́ láéláé. Ìlú adóòdù agbòdò tó báyìí lọ o. Gbogbo wàhálà yín pé kí ìlú yìí kó dáa kó nígbàjẹ́ o. Àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o. Ẹ̀lálẹ̀ àdókò gbọ́ kó gbà o. Ọtí rẹ̀ ẹni ọtí kìí ẹni ọgbà kí bàjẹ́ ẹni tẹ́ ẹni tí o. Àfihàn ọlọ́fin àdìmúlà òní dàrú lásìkò yín o. Ẹgbẹ́ yèyé àfin. ẹ jẹ́ ń bẹ̀. Yèyé àfin kí lẹ̀ ń jẹ. Àádùn ni ayé yín àádùn alóyin o. Kábíyèsí. ẹ kó láàrin yẹn.
Let's
Alájà ya bí tèmi ṣe máa há su lónìí. Àbí ṣiṣẹ́ tékèwé. Àwọn ìyá olóyè wa méjèèjì ní máa dúpẹ́ o lọ́wọ́ gbogbo àwa tá a. Wípé abọ́ àgbọ̀dìdé o, a pé ìbọn ènìyàn sí o. Pẹ̀lú àdúrà wípé ilé máa kan gbogbo wa, ọ̀la máa kan gbogbo wa, ohun ẹ̀yẹ pàtàkì ó kan gbogbo wa. Dr. Mrs. Ṣifọláyínká Adétọ̀. Ọmọ ọlọ́mọ iṣẹ́ ọmọọṣẹ́ tí ò ṣe é wò fọ́, wọn ló tó fẹ́ sí ìwò rò kárí o. Ọmọ wọn ní ìdúrà, ọmọ wọn ní ìdákọ̀ọ́mọ, ọmọ wọn ní ìdúnúrin, ìdóòfin sí ìlú Adóògùn. Gbogbo ẹbí pátápátá báwọn olóyè méjèèjì akéyìn o. Ilé o. Pé ìlú tó joyè tàbí kí wọ́n fi ìjoyè àwọn ìwà tó dáa tó. Ìtumọ̀ ní kí gbogbo àwa tí wọ́n bá ìbẹ̀rẹ̀ wa bọ́ ní calm down wọ́n bọ̀. Àwọn àtàlẹ̀ yìí rò bí sáwọn olóyè yìí máa dé ọmọ ẹ̀dọ́ níwájú mi. Comrade Kẹ́hìndé Akíntóyè Festus Apade Professor Fatai Ogundele
kí àwọn èèyàn ní pàtàkì wípé wọ́n ṣe o àti àwọn tó dúró tì wá gbogbo yín la kí o. lẹ́yìn tí àwọn kan bá ti ya fọ́tò tán yìí Dr. Mrs. Ọláyínká Adétọ̀nà ọmọ Ọláyọdé ẹ kú oríire o. àádùn ṣe ni bí ẹni tó ń lọ lọ́wọ́ bò kì í fẹ́ aṣèré ṣe bí ẹni tó lọ́wọ́ bò kì í kọ̀yìn sí káwa dúpẹ́ pé Ọlọ́run kọjú sí wọn ṣe wá lóore o. Fún ọlẹ́bùn ẹ̀ máa mú jáde o. Nigeria Police Force all the Nigeria Police owó bá mi bàbá mi àmúre. àwọn kan wà wọ́n forí ṣe sisi. adájọ́ ohun ṣoṣo kò lè ṣe. wọ́n tọ́ tó sí ìgbà náà ní bádélé màá bèèrè lọ́wọ́ ẹ̀kọ́ òjò. wọ́n nínú orin báyìí wọ́n fi. wọ́n ṣe nǹkan o àbíyàn lẹ́fẹ́ fún wa. gbogbo ẹbí ẹ̀bẹ̀ là ń mú my daddy Mukaila Àtànàdé pẹ̀lú oní nǹkan ìjọ ayọ̀ ní o. Adodo Progressive USA Canada UK. Màámi dá Musa ó ṣeé ṣe ká má lórí rédíò lálẹ́ yìí tí fàájì yìí bá wọra jù. Aṣáṣe ìbẹ̀rẹ̀ ni a pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Màmí Mukaila Àtànàdé ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Thank you. Dr. Mito àti Yaaye ọ̀tún ìyálóde gbogbo ilẹ̀ adóodò ní tìlẹ̀ tógo. Gbajúmọ̀ nínú ètò káàkiri. Aṣíwájú ọ̀dọ́ gbogbo Kánò bá ẹ kú oríire. Yèyé àfin ẹ kú oríire. Àwọn mọ́tò ní mọ́tò jà. Ogun ayé kan kò lè rí wa mú. Ìdí ayé kan kò ní yàtọ̀ fún. Ọláyínká Adétọ̀nà màmá olóyè tuntun.
Thank you.
fẹ́ la máa bá ọmọ bọ̀. Mo gbàgbọ́ pé ibi tí èèyàn kọjá. Àwọn kan gba ọ̀sọ̀dá. Oúnjẹ tó máa ra rẹ̀ bọ́. Làwọn kan jẹ tẹ̀lé bọ́. Kí ló wí? Ohun gbogbo tó jẹ́ bàbàrà fún wọn. Ló fi sára lóyìn. Torí ọ̀la àlùbà mi. Torí làwọn kan ní. Ẹ̀jẹ̀ láyé ká ìbọn àánú. Owó pẹ̀lú lọ́nà. Wọ́n ṣe bí ọlọ́run ọba. Wọ́n kò lè bọ́ sí wọn. Wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá rẹ̀ ṣe. Wọ́n ní kò sí àwọn. Wọ́n kò lè ṣe é ṣe. Wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá rẹ̀ ṣe. Wọ́n ní kò sáyé lóde. Wáyé fún ẹlẹ́dẹ̀. Ọlá ìjọ rẹ̀. Ayé ní kò sáyé lóde. Wáyé fún ẹlẹ́dẹ̀. Gbogbo bọ́lá ẹ̀rọ Obi olórí ẹbí ṣe lè ju gbogbo. Ọmọ rẹ̀ kí ló ń ṣe é? Ṣé bí.
Bye.